Ẹ káàárọ̀ nínú ilé yìí o. Mo kí akọ́tún ètò àti gbogbo àwa tí à ń gbọ́ mi, gbogbo ibikíbi tí a ti ń gbọ́ mi ní gbogbo àgbáyé. Àsìkò tí ó bá bá oníkálukú, ẹ káàárọ̀, ẹ káàsán. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adékúnlé Kàbírù, ọmọ bíbí ìlú Ìsúndùnrin ni mí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba Èjìgbò. Mò ń gbé ní ìlú Ivory Coast ní Abidjan. Nípa ìbéèrè tí wọ́n béèrè, báwo ni nǹkan olóró ṣe bẹ̀rẹ̀ láàrin ọ̀pọ̀ ọ̀dọ́ òde òní? Nǹkan olóró bẹ̀rẹ̀ láàrin ọ̀pọ̀ ọ̀dọ́ òní nípa kíkó ẹgbẹ́kẹ́gbẹ́, àbí èmi náà fẹ́ ṣe tí ẹgbẹ́ mi ń ṣe láti fi ṣe pé èmi náà lajú. N tí yóò sì bá ojú mu ni, kò sì dá pàápàá. Kí Ọlọ́run kó là wá ní ọwọ́ àwọn ọ̀dọ́ wòyí tí wọ́n mu nǹkan kí nǹkan. Àwọn àmì ìkìlọ̀ tí a gbọ́dọ̀ kíyèsí láàrin àwọn ọ̀dọ́ tí a sì gbọ́dọ̀ ṣọ́ra sí kí a fi lè mọ̀ bí ọmọ bá mu nǹkan ni pé àwọn ìwà rẹ̀, àwọn ìwà tí ọmọ bá ń hù tí kò hù tẹ́lẹ̀, a gbọ́dọ̀ máa kíyèsí, àti àwọn ìrìn ibi tí ọmọ bá ń rìn sí, a gbọ́dọ̀ máa ṣàkíyèsí. Gbogbo bí ọmọ bá ṣe ń lọ tí ń bọ̀, àsìkò tí ó ń wọlé sí, gbogbo ẹ̀ ni ó yẹ kí àwa òbí àti àwa alágbàtọ́ kí á kíyèsí ní àwùjọ. Nǹkan olóró mímu, ipa tí ń kó láàrin àwọn ọ̀dọ́ òní àti ìlọsíwájú wọn ní ọjọ́ ọ̀la kì í ṣe tó dáa pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò mọ̀ wípé àwọn ń ba ayé ọ̀la àwọn jẹ́ ni láti jẹ́ pé wọ́n mu nǹkan olóró tí kò sì dáa pàápàá. Nǹkan olóró kò í ṣe tó dáa, torí tí wọ́n bá ti lè mu nǹkan náà, kò sí ìwà tí wọn ò lè hù. Tó sì jẹ́ wípé bí ìyá wọn gan bá wà níwájú wọn gan, bí wọ́n bá ní wọ́n bẹ ládàá, wọ́n lè bẹ. À ń bẹ gbogbo àwọn ọ̀dọ́ òní kí á ṣọ́ra láti máa mu nǹkan tí kò bójú mu, kí Ọlọ́run bá kí ó là gbogbo àwọn ọ̀dọ́ níbẹ̀. Ìdojúkọ àwọn ọ̀dọ́ òde òní nípa nǹkan olóró mímu kì í ṣe wípé bóyá àìríṣẹ́ ṣe àbí ìjákulẹ̀ ló ń fà, bí kò ṣe wípé èmi náà fẹ́ ṣe tí ẹgbẹ́ mi ń ṣe. Kì í ṣe pé bóyá àìníṣẹ́ àìṣèkan ló ń fà, bí kò jẹ́ wípé èmi náà fẹ́ ṣe tí ẹgbẹ́ mi ń ṣe ló fà láti máa mu nǹkan olóró. Bí kò bá rí bẹ́ẹ̀, ayé náà lásà ti wà láti ọdún yìí náà tí gbogbo ẹ̀ kò sì rí bí nǹkan ṣe ń rí lóde òní. Ọ̀làjú, a fẹ́ lajú,
ohun tí ó ń fa gbogbo ìbáṣepọ̀ àti mu nǹkan olóró nínú. Àìmọye ènìyàn tó jẹ́ pé ó níṣẹ́ lọ́wọ́, wọ́n sì rán nílé ìwé ṣùgbọ́n kò mójútó, tó sì jẹ́ pé nǹkan olóró mímu yìí náà ni. Kí Ọlọ́run kó là wá níbẹ̀. Ìbáṣepọ̀ tó wà láàrin ọ̀rẹ́ burúkú, kò sí ìtẹ̀síwájú gidi nínú kí a máa kó ọ̀rẹ́ burúkú, bí kò ṣe wípé oko ìparun náà ni ọ̀rẹ́ burúkú máa ń kó àwọn ọmọdé ìsìn lọ. Àwọn àgbàlagbà wọ́n pòwe wọ́n ní pé fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ ẹni tí o jẹ́. Ewu tó wà nínú wípé bí a máa mu nǹkan olóró á dá dúró lọ́la kò ṣeé ṣe pàápàá, torí tí ó bá ti wọra tán ó dàbí oúnjẹ téèyàn ń jẹ ni. Bí èèyàn ò bá tí jẹ ní ọjọ́ kan tó bá ti mọ́yàn la, àìsàn ni yóò jẹ́ fún èèyàn. Ewu wà ń bẹ̀ gan ni pé nígbà máa mú lónìí tó bá di lọ́la màá dá dúró, kò lè rí bẹ́ẹ̀ rárá. Mọ́ dé bẹ́ẹ̀ ìní tí wọ́n bá ti lè bẹ̀rẹ̀ sí mú báyìí, ó ti wà ní àgọ́ ara wọn láti máa mú ní gbogbo ìgbà ni. Ewu mẹ́ńbẹ̀ gidigidi gan ló sì jẹ́ aburú ní iwájú ọ̀la fún wọn. Ẹ̀bẹ̀ ni à ń bẹ gbogbo wa lórí gbogbo àwọn ìkànnì Facebook, Twitter ni, WhatsApp ni, kí àwa náà kí á jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú àwọn ayélujára láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ wa òde yìí wípé nǹkan mímu kì í ṣe tó bójúmu, kò sì dáa, ń máa ba ni láyé jẹ́ ni, ń sì máa ń yí ọ̀pọ̀lọpọ̀ ní orí padà. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóde òní tó jẹ́ pé wọ̀nranwọ̀nran ni wọ́n ń ṣe, kì í ṣe gbogbo wèrè tí ń bẹ níta ló fi jẹ́ wípé èèyàn ló yà wọ́n wèrè, bí kò jẹ́ wípé nǹkan mímu tí wọ́n mu ló ti da orí wọn rú. A bẹ gbogbo àwa tí à ń bẹ lórí ayélujára lóde òní náà wípé àwa náà lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ayélujára láti fi máa dáwọ́ ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ wípé nǹkan mímu kì í ṣe tí ó bójúmu. Ẹlòmíì tí bá mú yọkọ̀ bí nǹkan dáadáa ni, ṣùgbọ́n ńgbọ́ bá dénú rẹ̀ tán tó bá rí pé ọ̀dà kò ní lè padà. Kí Ọlọ́run kó là wá níbẹ̀. Kí Ọlọ́run kó ṣàánú gbogbo àwa abiyamọ òde ìsìn àti àwa alágbàtọ́. Ìgbésẹ̀ tí a gbọ́dọ̀ gbà tí a bá rí pé ọ̀dọ́ mu nǹkan olóró, ìgbésẹ̀ ní ìwòye tèmi, ìgbésẹ̀ tí a bá kọ́kọ́ gbé ni pé kí á pe ọmọ náà, kí á sì bá sọ̀rọ̀, kí á sì fi ọ̀rọ̀ Ọlọ́run náà kọ́ lọ́rùn. Torí tí a bá rí wípé nínà ni a máa nà àbí a lè jáde, a tún dákún tí ń ṣe ni. Torí etí àwọn ọmọ wa òde ìsìn, etí wọn ti le. Kí Ọlọ́run kó ṣàánú fún wa. Ìgbésẹ̀ tí a lè gbé ni pé ká pè, ká sì bá wọn sọ̀rọ̀, kí a sì fi ọ̀rọ̀ Ọlọ́run náà, àwọn ẹsẹ̀ Bíbélì, ẹsẹ̀ Kùránì, kí a fi bá wọn sọ̀rọ̀, kí Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́. Ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọ̀dọ́ ìwòyí lórí Facebook àti gbogbo nǹkan ayélujára ni pé ẹ jẹ́ kí a fi nǹkan olóró mímu sílẹ̀. Kò dáa, ń bani ní ayé jẹ́ ni. Kò sí nǹkan kan tó wà níbẹ̀ nínú kí a máa mu nǹkan. Lóòótọ́ àti rí àwọn míì tó ṣe pé wọ́n mú tí Ọlọ́run sì yí wọn lọ́kàn padà tí wọn ò débẹ̀ mọ́. Gbogbo àwa tí a bá ti wà nínú mímu nǹkan olóró tí a bá ń gbọ́ wa ní àti àsìkò yìí lọ lórí ayélujára, a fi Ọlọ́run ọba a fi bẹ̀ wá. Ẹ jẹ́ kí a ronú pìwàdà.
bí èèyàn bá ń ṣe irú nǹkan báyìí ó dàbí ẹni tí bá ń mutí náà ni. A lè sọ fún un lẹ́ẹ̀kan pé kó má mutí mọ́ àfi kí a máa sọ fún un pé kinní tó ń ṣe yìí ọ̀dà máa dínkù díẹ̀díẹ̀ láti ibi pé à ń dínkù díẹ̀díẹ̀ láti máa sọ pé ọ̀dà kinní yìí má mú mọ́ kò dáa. Ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọ̀dọ́ òde ìsẹ̀yìn ni pé nǹkan olóró ń bani láyé jẹ́ ni kò lè tún nǹkan kan ṣe nínú ayé ọmọ ẹ̀dá. Ẹ jẹ́ kí a kúrò níbẹ̀. Àwọn àgbàlagbà wọ́n ní nǹkan tí ìyá bá ń ṣe tí ìyá bá ń lé ọmọdé sẹ́yìn nǹkan òun ò ní pẹ́ parun. Gẹ́gẹ́ bí òwe Yorùbá fún wa ní àpẹẹrẹ nípa sísọ Yorùbá. Tí ìyá bá ń sọ Yorùbá, tí ìyá bá máa sọ Yorùbá nínú ilé fún àwọn ọmọ wa tó jẹ́ pé èdè mìíràn là ń sọ, Yorùbá ṣetán láti parun nìyẹn. Àfi kí a máa bá àwọn ọmọ wa sọ èdè Yorùbá nínú ilé ni ó fi jẹ́ wípé Yorùbá ó tún fi tẹ̀síwájú. Kí Ọlọ́run kí ó ṣàánú wa. Mo wá ń fi àsìkò yìí kí gbogbo ọmọ Yorùbá jáléjáko àti ní ẹ̀yìn odi. Pàápàá jùlọ gbogbo àwa olólùfẹ́ Yorùbá Dùn lórí ìkànnì Facebook. Mo kí gbogbo àwa olóòtú àti gbogbo àwa agbátẹrù ètò yìí náà. Ọlọ́run ní jẹ́ kí ìkànnì yìí ó bàjẹ́ kò sì ní tú. A kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun o. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run yóò sọ agbára dọ̀tun. Ọlọ́run ní ba ẹgbẹ́ yìí jẹ́. Gbogbo ohun tí wọ́n á ń ṣe kinní yìí fún kí a lè gbé èdè Yorùbá ní arugẹ ni. Èdè náà sì ní dàrú. Ìgbà ò ní dàrú mọ́ wa lọ́wọ́. Ọlọ́run wa sọ wa. Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run ní fi wálẹ̀ o. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adékúnlé Kàbírù tí mò ń gbé ní ìlú Abidjan, Ivory Coast. Ọmọ bíbí ìlú Ìsúndùnrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Èjìgbò. Mo dúró báyìí. Ẹ ṣé àdúpẹ́ o. Ó tún di ìgbà míì.